Bisi ológe o tẹ bá fẹ́ mọ̀ ń pa àṣà Yorùbá tẹ bá fẹ́ mọ̀ ń pa àwọn òṣèré tẹ bá fẹ́ mọ̀ ń pa aṣọ oge pátí ẹ wo Bisi ológe ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà ẹ gbà bẹ́ẹ̀. Ẹ káàárọ̀ ẹ̀yin ẹ kú ojúmọ́ mọ́ mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ orúkọ mi náà yìí padà ìdúróbẹ̀ ògbéraga Kennedy láti orílẹ̀-èdè Yorùbá ni mo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sísí bá a wà ní Agídéǹgbì ní Ìkẹjà ní Coca-Cola tí ó ti yé yín báyìí ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí a ti fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo adúláwọ̀ làwa dúró fún ọtí ní máa kò sí ìbò ní 2022 ògo Yorùbá ògo adúláwọ̀ Yorùbá nation 2022 làwa wà fún dé ẹ máa bá wa ká lọ a sì máa sẹ́yìn ògo adúláwọ̀ iṣẹ́ ti ògo adúláwọ̀ Elédùmarè àdúró ti wá o kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin brọ́dà mi gbogbo yín pátápátá ni mo kí látòrí bàbá wa Professor Banji Akíntóyè títí dé orí bàbá wa Chief Professor Dr. Sunday Adéyẹmọ Ìgbòho, the Chief of Army Staff, àkíyèsá lágbára Ọlọ́run ẹ̀pẹ́ láyé fún wa gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé Elédùmarè a máa jẹ́ kó ju yín ṣe mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá the Yorubas mo kí gbogbo yín pátápátá Koiki Media kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run Elédùmarè á dúró tì yín the white lion kò ní burú fún yín ẹnikẹ́ni mò ń sọ èèyàn kéèyàn tó bá sọ pé báwo ni ti ògo adúláwọ̀ ṣe jẹ́ Elédùmarè máa crush ẹ̀ down ó ti yé yín àwa ò ṣeré àwa ò bẹ́ anybody ṣeré rárá àmì nǹkan tá a sọ we mean it Razan we mean it we are not joking so kò ṣó ẹ wá wo báyìí kò ṣó jàre ẹ kò lórí ẹ jàre ẹ rúbà yìí so bó ṣe jẹ́ nìyẹn àwọn ṣì ń bẹ̀rù they fear for year me wey be say I see dey enter their plant I dey carry this thing enter their plant and they dey talk for here na plant no I know this thing go store am to any company wey no. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.